Gbogbo iṣẹ́ wa tí a ń ṣe, gbogbo ìwà tí a ń wù, gbogbo ọ̀rọ̀ wa tí a ń sọ, ẹ jẹ́ ká máa ṣọ́ra, torí Olúwa yóò mú gbogbo iṣẹ́ wa sí ìdájọ́, àti gbogbo ohun ìkọ̀kọ̀, ire tàbí ibi. Lovely. Fine. Ẹgbẹ́lẹ̀ kan sí torí gbọ́dọ̀ cram ẹ̀ sórí. Gbogbo iṣẹ́ wa tí a ń ṣe, gbogbo ìwà tí a ń wù, gbogbo ọ̀rọ̀ wa tí a ń sọ, ẹ jẹ́ ká máa ṣọ́ra, torí Olúwa yóò mú gbogbo iṣẹ́ wa sí ìdájọ́, àti gbogbo ohun ìkọ̀kọ̀, ire tàbí ibi. Àmín. Ṣé gbọ́ orin yẹn? Ṣé gbọ́ orin yẹn? Ṣé gbádùn orin yẹn? Bẹ́ẹ̀ mi náà ṣe gbádùn ẹ̀. Bóyìnbó ṣe ń gbádùn sìgá, ẹ jẹ́ kí n tún jẹ́ kó pọ̀ rárá. Gbogbo iṣẹ́ wa tí a ń ṣe, gbogbo ìwà tí a ń wù, gbogbo ọ̀rọ̀ wa tí a ń sọ, ẹ jẹ́ ká máa ṣọ́ra, torí Olúwa yóò mú gbogbo iṣẹ́ wa sí ìdájọ́, àti gbogbo ohun ìkọ̀kọ̀, ire tàbí ibi. Ṣé gbọ́ orin yẹn? Ṣé rí pé orin yẹn ó ní mínì, ó fa kíkì. Ó ní gbogbo iṣẹ́ tá bá ń ṣe, gbogbo ìwà tá bá ń hù, ní kọ̀kọ̀ ní oní gbangba ní gbogbo ẹ̀ l'Olúwa máa mú wá sí ìdájọ́. Solomon, àní mo tá tán sí ẹ lọ́rùn sí, àní mo dé sí ẹ lọ́rùn sẹ́. Nítorí pé ìwọ fẹ́ máa sọ pé àfiwọ́. Who the hell are you by the goat and by the hatchet? Tó máa fi lé eṣinṣin kúrò lára ẹ̀. Because you are nothing but eṣinṣin. A simple fly. Tó wá fẹ́ máa kun odidi màálù. Ọmọ. Màá bá ẹ ta tán débẹ̀. Já o. We are not fighting, no. We are not fighting at all. I'm just putting things right. Ẹ káalẹ́ daddy mi. God bless you, sir. Daddy mi, Owóyẹmí. Mi ò fẹ́ pé gbogbo orúkọ yín tán ẹ lè má like BDM. Good evening, sir. Àti gbogbo ẹ̀yin tí ẹ ti ń wọlé, bóyá network ni, bóyá aago ni. Please join me. This is going to be a very, very short one. And I'm going to go straight to the cocoa of the matter. You know, one thing I love Baba Miyaki, one thing I love about him, and I love him for down to earth, is he is a down to earth man of integrity. Níwọ̀n bá tí mo mọ̀ wọ́n o, ẹ kúkú mọ̀ èmi. Tó bá ṣe nǹkan tó ṣe kinní, màá gbé fún wọn. Tó bá dẹ̀ ṣe tó dáa, màá tún pọ́n wọn lé, màá yẹ wọn sí. Just to encourage him to continue doing that good. But nítorí pé ẹ̀yin ọmọ àsáwọ̀, ìdílé Ọ̀ṣọ́fà, tẹ́ ń pera yín lọ́ṣọ́fà. Nítorí pé ẹ jẹ́ ọmọ àsáwọ̀, ọmọ àkúkú bí ṣànṣẹ́ rádaràdà. Tẹ́ ń sọ pé tẹ́ ń count ara yín to be something. Until tẹ́ bá change o. I have nothing against Oshofa. I have nothing against each and every one of you personally. But when it comes to this Celestial Church of Christ, they were fair turn it to a personal thing. Abuke anaropa o. Olórin yẹn ní gbogbo iṣẹ́ wa tá ń ṣe.
gbogbo ìwà tá a hù ní gbangba ni àbí ní kọ̀kọ̀ pé kí àwa kíni káwa onígbàgbọ́ ká máa ṣọ́ra nítorí pé kíni gbogbo ẹ̀ ni yóò wá sí ìdájọ́. Benjamin ó ti gun gire kọjá ewé ṣe mọ̀ pé mò ń sọ fún ẹ. Eléyìí tí mo jáde mo fẹ́ fi commend bàbá Àjòvì, mo dẹ̀ fẹ́ fi appreciate wọn for calling me this very early morning here in USA. You know, in Nigeria it's all lọ síbi ọwọ́ ọ̀sán kind of. Very early in the morning around 5 kọ́ni náà pè mí níbí báyìí. Ọlọ́run ló tiẹ̀ mo tiẹ̀ tún sọ fún wọn pé bàbá kíní yẹn máa jẹ credit yín o. Wọ́n ní kí n má worry, èmi tí mo mọ nǹkan tí tó jẹ́ pé láti Europe ni mo ti roam ẹ̀ wá sí another continent. Bàbá Àjòvì mo máa send yín ní bíìlì mi torí mo ní kẹ́ má pè mí directly, ẹ pè mí directly, mo bá yín sọ̀rọ̀. Tẹ́ bá rí bíìlì tán send sí mi láti ìlú mi pé mo gbé ṣe roaming wá síbí báyìí. Tógo bá jẹ́ ti Jésù máa gbowó mi lọ́wọ́ yín o. Màá gbà torí òṣìṣẹ́ Olúwa ni òṣìṣẹ́ Olúwa dẹ̀ lèmi náà ṣùgbọ́n ẹ̀ka obìnrin kún ó yẹ kẹ́ máa fún mi lówó oúnjẹ. Ẹ fún mi lówó oúnjẹ, ẹ fún mi lówó ọmọ Léfì. Ṣùgbọ́n Olúwa ń ṣe ìyanu, mò ń dápara ni o. But tówó tí mo máa gbà yẹn, máa gbowó owó rómì mi máa gbà lọ́wọ́ yín o. Máa send ẹ̀ sí yín. Account ẹ máa san sí, máa send ẹ̀ sí yín. Màá dẹ̀ send receipt sí yín gbà tí mo bá ti gbà, màá send receipt sí yín. Good evening everyone. I'm your host Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty. Lady evangelist that has no frontier. Èmi náà kọ́ Ọlọ́run ni o, Tààtọ́ síbẹ̀ of Celestia. Tààtọ́ síbẹ̀ of Celestia, whistleblower. The Deborah of Celestial Church of Christ. My Jehovah reigneth and he wins always. Ẹnìkan ìpàgùn mágogo lẹ́nu. Bàbá Àjòvì, mo appreciate yín fún pípè tẹ́ pè mí láàárọ̀ yìí. In fact, nínú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, the man was in another world. He was shaking on the phone pé níbo ni Benjamin ló ti rí lẹ́tà 6 years gbà tí kò gba orí tébù làwọn kọjá. Ta ni ẹni tí ó kọ lẹ́tà 6 years fún Benjamin? Ta ló kọ? Àwọn wo ló sign ẹ̀? Báwo ló ṣe dé ọwọ́ Benjamin tí Benjamin ò kọ́kọ́ present ẹ̀ fún chairman of the church? Tí chairman á wá gbé fún parochial committee chairman, tí chairman parochial committee tó máa gbé fún secretary tó máa kà tó dẹ̀ máa ti gba gbogbo ọ̀dọ̀ àwọn yẹn kọjá tó ti máa debate lórí ẹ̀. Ṣùgbọ́n Benjamin hùwà ta ni máa mú mi. Ó hùwà àrágàrogò, ó lè gbé ó lè gbà. You think you are smart. Ọmọ, ó tiẹ̀ mọ̀ nǹkan kan. Bàbá sọ pé you don't know anything, you don't know anything. Tó bá ń gbọ́ you know nothing, you know nothing. Àní ìwọ yìí sí àní ò kì í ṣe ọmọ Ọ̀ṣọ́fà. Ṣé wọn kò Sofia ni mo máa ń pè ẹ́. Mo dẹ̀ sọ fún ẹ, mo dẹ̀ promise ẹ pé l'Amẹ́ríkà tá wà yìí tí bá pàdé ẹ ní any harvest nítorí ẹ gan mo ṣe fẹ́ forward ọjọ́ tí máa lò ń bì báyìí. Màá tún fi extra week sí. Bóyá màá bẹ́ẹ̀ pàdé ní harvest kan tó ti ń ṣe tó máa wá síbẹ̀, tó máa wá ruga, tó máa wá bùgà pé wọ ọmọ Ọ̀ṣọ́fà. Máa gbá clinch mọ́ ẹni torí pé kí ni mo fẹ́ agbára ẹ tó ń gbé ẹ nínú yẹn. Mo fẹ́ pé kó try ẹ wò torí iṣu ọ̀rọ̀ ń gbọ̀n mi o. Ṣé mọ̀ pé mò ń sọ pé iṣu ọ̀rọ̀ ń gbọ̀n mi. Màá wú ọ̀rọ̀ jáde big time. Nǹkan kan ò dẹ̀ ní ṣe mí torí pé a gbé mi dìde fún ìtúsílẹ̀ ọ̀pọ̀ ènìyàn tó wà ní ìgbèkùn ní Celestial Church of Christ. Bàbá Àjòvì was in a state of shock pé ṣé mo mọ ẹni tó kọ lẹ́tà yẹn? Ṣé mo mọ ẹni tó sign ẹ̀? Báwo ni lẹ́tà 6 years ló ṣe dé ọwọ́ Benjamin? Ta lẹni tó kọ fún tí kò gba orí tébù àwọn kọjá? Pé gbogbo àwọn tí àwọn ń fún ní transfer, tí àwọn kan ti lọ fún ní another letter, tí
tí wọ́n di méjì tí wọ́n di mẹ́ta nínú parish kan pé gbogbo ẹ̀ làwọn solve one after the other pé àwọn dẹ̀ ti ṣí database. Hallelujah. Give it to Baba Ajovi. A lè ní wọn mọ̀wé, a lè ní wọn gbọ́ English, ṣùgbọ́n ọgbọ́n orí kò sẹ́ni tó lè bà á jẹ́. Wọ́n gbọ́ gbogbo nǹkan tí mo sọ pé we need database. Bàbá yẹn dẹ̀ make sure pé he install all that is needed to have database in Celestial Church of Christ tó ti wà láti ọdún tí mi ò tí heyin tí papa ti kú but mo ti ga díẹ̀ jù go Montina lọ. Montina maximum strength yẹn ni àbá ò lè ṣe ń pè energy mo ti ga sókè díẹ̀ jù lọ nítorí àpapín, nítorí olè, nítorí jìbìtì. Wọn ò jẹ́ kí CCC kó ní database. Bàbá yìí ti wá dìde, wọ́n ti wá àwọn èèyàn kúnra. Kí la máa ṣe tá máa fi ní database? Bàbá yìí ti ní database. Gbogbo àwọn pé à ń fìyà jẹ àwọn olùṣọ́ kan, àwọn kan wọ́n gbé èèyàn mẹ́ta mẹ́rin lọ sí one parish. Gbogbo yẹn ò sí. Now, ẹ̀yin mélòó ni mo dárúkọ wọn nínú program tí mo ṣe last ní 2 days ago tí mo announce 6 years. Ọ̀pọ̀ èèyàn ló ti fẹ́ lórí wọn kó lọ́wọ́lọ́wọ́ sí pé what 6 years. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí o, èmi ò rí ẹni tí wọ́n fún ní 3 years rí. Mi ò gbọ́dọ̀ purọ́ nǹkan tí mi ò mọ̀. But mo ti rí oní 2 years rẹpẹtẹ jàntúrú, mo dẹ̀ ti rí oní 1 year. Mo mọ̀ tí oní 1 year, mo dẹ̀ mọ̀ tí oní 2 years. Oní 3 years, ẹnìkan sọ fún mi pé wọ́n ti increase, wọ́n ti fáwọn ní kíní oní 3 years rí pa wọ́n ti rí ibi tó ti fúnyàn ní ẹ̀kan ṣo. Tó ní 6 years tẹ́ wá fẹ́ fi síyàn ní tẹ́ fẹ́ fi yàyàn ní wèrè nítorí olè tẹ́ fẹ́ gbà yìí. Gbogbo ẹ̀yin tí mo dárúkọ yín, how come tó jẹ́ pé Bàbá Ajovi nìkan ló pè mí. Wọ́n sọ pé àwọn fẹ́ mọ ẹni tó wà nídìí lẹ́tà yẹn, ẹni tó kọ lẹ́tà yẹn. Benjamin, oya, copy Bàbá Ajovi. Copy Bàbá Ajovi. Ṣé wọ́n pé tèmi bá send ẹ̀ sí wọ́n lè ní bóyá mo print ẹnu yàrá mi ni. Oya. Ẹ̀yin tẹ́ ka lẹ́tà lọ́jọ́ Sunday. Oya o. Lẹ́tà ṣáde ó ti open now sí gbogbo parish members. Oya, ẹ send ẹ̀ síta o. Ẹ bá wa post ẹ o. A fẹ́ mẹni tó sign ni ẹ o. A fẹ́ mọ date tí wọ́n kọ o. Solomon, ìwọ ṣì wà l'America bí. I mentioned your name. Olódodo, kí lorúkọ ẹ ti ń jẹ́ Olódodo Augustine. Oya, Bàbá Adéníyì. Kúkúrú sàmbé èèyàn kúkúrú bìlísì. Bójú yín ṣe rún sí, bẹ́ẹ̀ ni wàánú yín ló ṣe rún ló ṣe bàjẹ́. Ẹjọ́, níbo ni Benjamin ló ti serve as a parish shepherd for a whole year? Ibi báyìí náà tó wà, kò sí nǹkan kan tó lè dá ṣe. Torí pé ó ti dolùṣọ́, ìwọ kàn máa fẹ́ ní bí ọba àdán. O lè preach, there is nothing ló kàn jókòó sórí àga ni. Orí ẹ ti dàrú. Orí ẹ ti dàrú. Lẹ́tà tí o fi lọ yọ orúkọ tí wọ́n fi official orúkọ tí wọ́n fi register parish yẹn. Mo sọ fún ẹ pé wà lọ́wọ́ mi ó dẹ̀ mọ̀ tí nǹkan bá sí lọ́wọ́ mi ní sọ pé bẹ́ẹ̀ ni. I will bring it out tí bá fẹ́ ṣe dánìkan ṣe program fún wọn nìkan. I will bring it out. Ma paste ẹni sójú ẹ̀ tí gbogbo ayé máa rí ká. Date tẹ́ lọ yọ kúrò, orúkọ ẹni tó lọ yọ, gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi. Nítorí kò fẹ́ sọ parish yẹn di ti Oshofia's family. Ìtorí ẹ̀ lọ ṣe wá fún ẹ ní 6 years. Àbí? Ìtorí ẹ̀
wọ́n ṣe fún ẹni 6 years kó lè rí gbogbo rìkíṣí àti rìgímọ̀ tó fẹ́ ṣe kó lè rí ṣe. Ìtorí bàbá àjòfin ni mo ṣe ń sọ pure Yorùbá o. Wọ́n gbọ́ English o, but tí n bá sọ wọ́n lè má understand nǹkan tí mo fẹ́ sọ torí mo kọ́kọ́ pè mí ní ọlọ́mọ plenty àbúrò mi. Kí ló dé? Mo ní ṣé mo mo sọ fún yín, èmi ò kí bá yín rìn kí má mọ nǹkan tó lè ṣe, máa study ẹ̀ pa ni. Mo ní mo sure pé bàbá àjòfin máa pè mí. Wọ́n dẹ̀ pè mí láàárọ̀ kùtùkùtù. Wọ́n ti ẹ̀ bínú. Tó dẹ̀ pé bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn, ìbínú ìfẹ́ ni. Wípé ńgbà tí mo ríru nǹkan bẹ́yẹn tí mo gbọ́rù nǹkan bẹ́yẹn, ọlọ́mọ plenty ẹ ṣe pè mí kẹ́ bèrè lọ́wọ́ mi ìtẹ̀fi lọ mention orúkọ mi ní live. Mo ní bàbá, mo ní kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ẹ try láti understand me. Mo gbọ́dọ̀ dárúkọ orúkọ yín náà sí inú ẹ̀ níbi mo ṣe program yẹn. Tí mi ò bá dárúkọ yín, àwọn èèyàn lè sọ wípé bóyá mò ń sojú ṣáájú, mi fẹ́ dárúkọ yín mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ pé orí tébù yìí ló máa kọ́kọ́ ló máa gbà kọjá last kó tó jáde síta. Ọlátọ̀ṣọ́, ibi tó bá ba yé àwọn èèyàn dédé, àwọn tó dẹ̀ fẹ́ káyé wọn bàjẹ́ ni, láyé wọn bàjẹ́. Olisa, I mentioned Olisa. Ọlátọ̀ṣọ́ ni chairman wọn. I mentioned Olisa. I mentioned Baba Miyaki. I mentioned his name. I mentioned Olódodo Augustine. I mentioned Baba olójú rírun pọ̀ Adéníyì. Ó dẹ̀ mọ̀ pé Baba Adéníyì ló máa kọ lẹ́tà yẹn jáde. Wọ́n lè jẹ́ pé 500,000 ná fún àbí 200,000 naira ná fún ló fi sign lẹ́tà yìí ló fi gbẹ̀yìn jáde láì jẹ́ pé kó gba wájú bàbá àjòfin jáde. Èmi mọ̀ àwọn tèmi ni mo dẹ̀ mọ̀ wà burúkú tó wà nínú wọn. Mo lè má sí nínú ọ́fíìsì yín bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó ní kálukú yín ṣe pátápátá ni mo ti bá yín fẹ̀mí rìn mú ẹni tó lè ṣe. Mo dẹ̀ mọ̀ ẹni tó lè jẹ́ pé ṣáàjẹ́ kí n tẹ́ wọn lọ́rùn. Ṣé wá rí ẹ̀yin tẹ́ sọ pé kẹ́ má tẹ́ wọn lọ́rùn, kẹ́ tẹ́ wọn lọ́rùn yẹn. Ìyá yín wà níwájú pẹpẹ mímọ́. My darling brother, Káyọ̀dé Àjàlá, you will not say that you don't know anything about that letter. Báwo ló ṣe jáde síta? Báwo ló ṣe di ọwọ́ Benjamin? Kí ló dé tí kò sí nínú ibi tẹ́ máa ń post àwọn shepherds tẹ́ bá post, ibi tẹ́ post wọn sí, date tẹ́ post wọn, yí àtẹ fún wọn. Kí ló dé tí kò appear níbẹ̀? Níbi tẹ́ máa ń post ẹ̀ sí. Mi ní nínú prerogative o, but ó ní forum tẹ́ ṣí tẹ́ máa ń paste àwọn nǹkan sí. Mo appreciate bàbá Àjòfin. The work you are doing. Store ẹ̀ sí fún ọjọ́ ọ̀la yín àtàjọ́ ọ̀la àwọn ọmọ yín ni. Yà ní bẹ̀rẹ̀ èmi àti yín à ń kó là torí mo fẹ́ mọ bí t'Àjòfin tí yín ti wá. Ọ̀rọ̀ wa dẹ̀ ti rí àríra wá ń sìn. Mo dẹ̀ ti rí àwọn nǹkan kan pẹ̀lú nǹkan kan ló ṣe jẹ́ pé kí n trust nínú ọ̀rọ̀ tẹ́ bá sọ. Orúkọ yín ni mo dá last and you are the first one. Gbogbo àwọn tó kù wọn ní dáhùn. Mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀kọ́. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní tú ewé kúrò lára ẹ̀kọ́ ni. Àní sọ ọ̀rọ̀ ń gbọ́n mi sẹ́. Lórí ẹ̀yin ọmọ pàpàlági tẹ́ ń pera yín ní ọ̀ṣọ́fà yìí. Ẹ̀yin ọmọ tó gbójú window wọlé táwọn tó jẹ́ pé ìyá yín gan ò lè sọ pé ẹni báyìí ló dóhun lóyún. Pàpá kan dà yín pọ̀ mọ́mọ́ tọ́ ni. Gbogbo yín wá ń jọ ṣọ̀fà. I have nothing against the name OSHOFIA. But ẹ̀yin ọmọkọ́mọ ike ajá. Ọmọkọ́mọ ìkejì mẹ́. Then claim to be an OSHOFIA. OSHOFIA dynasty. OSHOFIA. Kẹ́lẹ̀ yìí mọ̀ tán pè ní dynasty. Ṣé bọ́ ṣe run dynasty ni? Kẹ́ máa fi ya jẹ àwọn èèyàn. Tẹ́ mọ̀ kan tó máa pè nǹkan ní dynasty. Ilé káyàkáyò, ilé ìfọ̀kànbalẹ̀, ilé ìrànlọ́wọ́. Àwọn ẹbí tó ràn yàn lọ́wọ́ tó fi yàn lọ́kàn balẹ̀ tí wọ́n wà self-centered. Tí wọ́n kì í bá tèèyàn jẹ́. Àwọn tó nífọ̀n tó lè kánná. Very soon orúkọ OSHOFIA kò ní ní mínì mọ́. Ẹ tẹra mọ́.
Benjamin ìwọ àti Tọ́ṣọ̀. In fact gan Tẹ́ṣọ̀ ló yẹ ká pè é. Ṣé o mọ nǹkan tó ń pè ní Tẹ́ṣọ̀? Màá ṣàlàyé yẹn níjọ́ mi. Tẹ́ṣọ̀ ló yẹ ká pè é. Kò yẹ kéèyàn súnmọ́ ẹ rárá. Ẹni bá mọ̀ ẹ́, ẹni yẹn ti mọ ọjọ́ òkú ẹ̀. Nígbà tí gbogbo ẹ̀yin stupid and nonsensical so-called ọmọ Ọ̀ṣọ́fà. Mommy K Kalema, God bless you, ma. God bless you. Love you so much. Tí gbogbo yín tẹ́ lọ ṣùrùbọ Amadi tó wà ní Celestial Discourse. Ẹ mọ̀ pé mi àtàmádì àkíkòlà. But I say kudos to him fún nǹkan tó ṣe lọ́jọ́ yẹn ní last Sunday níbi tí àǹtí mi àǹtí Edith tó ti ń ṣe ìkórè. Gbogbo ẹ̀yin stupid fools, gbogbo yín ẹwà ngàgà ẹ̀yin lọ́mọlọ́mọ lórí. Ẹni yẹn apó tó máa pòrò kíní kò fúra gbọ̀n. Ó ń bu yín, ó ṣe kíní kan, ó ń bu dynasty Ọ̀ṣọ́fà, ó wà against yín, ó wà against kíní kan, ó ṣe kíní kan, ó ṣe kíní kan, ó ṣe kíní kan, ó ṣe kíní kan. Kí dẹ̀ ni àǹtí dáadáa. Mo dẹ̀ pray kí Olújọ mímọ́ kó dá ògo àárọ̀ kó dá padà sínú ilé ayé wọn nítorí pé kí ni she's really trying. She's trying, she's doing her best. Mo ń bọ̀ wá ka nonsense tí wọ́n tó rò pé ó kọ, tó rò pé ó make sense, tó mọ̀ pé ara ẹ̀ ló ń bá wí. Mo ń bọ̀ wá ka mo ti bá pàdé ń sìn ẹ̀yin kẹ̀. Ẹ kéré sí nọ́mbà yìí o. Ẹ kéré sí nọ́mbà yìí o. Ẹ kéré sí nọ́mbà yìí o. Màá bá yín ta tán délẹ̀délẹ̀. Gbogbo yín ẹ dìde ogun. You attacked Amadi débi wípé wàhálà ṣẹlẹ̀ rẹpẹtẹ. Mo yìí máa gbé fídíò yìí jáde, ọ̀rọ̀ yìí jáde fully ní next time. It might be maybe on Monday because from today till Sunday harvest is going to be a very busy schedule for me. So confrontation tẹ fún Aunty Edith ó jẹ́ kẹ́ tẹ́ nílé, kẹ́ tẹ́ lóko, kẹ́ tẹ́ nírìn àjò. Let me lọ síbi tí. Okay, now this is it. In an effort to nígbà tí gbogbo yín tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní fòrò ẹ̀mí ọmọ lọ́mọ ni ẹ̀yin ọmọ tẹ́ pera yín lọ́mọ Ọ̀ṣọ́fà. Tí gbogbo yín tẹ́ wà gàgà yín tẹ́ wà lé ọmọ lọ́mọ lórí. Amadi, yes, I don't agree with some things he says. Torí pé kí ni iṣẹ́ tí Deborah yín tẹ́ ń pè ní sẹ́ǹtì tó gbé sílẹ̀ òun ló ń tẹ̀lé. Yeah. Tó bá yẹ pé Deborah gan fúnra rẹ̀ kò tí ì sùn ni, Amadi gan fúnra rẹ̀ á ti lọ. Amadi ikú òun náà á ti páì bíi Michael Longe. Àní sọ ọ̀rọ̀ ń gbọ̀n mi sẹ́. Ẹ jẹ́ kí n kàn ka bí báyìí half of towards the end of the kineni. In an effort to gain a clear understanding of the situation, Edith Oshofa invited her brother, Assistant Most Superior Evangelist Ebenezer Oshofa, shepherd of CCC Olowu Cathedral, Lagos Island, to join the conversation. Nígbà tí gbogbo yín tẹ́ ṣùrùbọ Amadi nìyẹn o, ni Aunty Edith náà pé brother wọn, uncle mi, Uncle Ebenezer o. Now, the discussion lasted for over 40 minutes, during which Aunty Edith, well, Edith lásán lọ́kọ sí, but ẹnu mi ò gbà lákàn ti pè wọ́n ní Edith. Aunty Edith Oshofa posed a direct question to AMSE Ebenezer Oshofa. Is the church meant
to be solely inherited by the OSHOFIA family. Now, Uncle Ebenezer, Assistant Most Senior Evangelist Ebenezer OSHOFIA, patiently, but when it comes to preaching, my God, he's endowed. Patiently explained that the church, listen and listen good. Listen and listen good. Benjamin, ìwọ tó fẹ́ lọ jí pari àwọn parish àwọn olówó owó látàwó ilépo owó oníyọ̀ owó iṣẹ́ inú snow tí wọ́n fi ràn ìjọ Ọlọ́run lọ́wọ́ síwájú gbéṣẹ́ Olúwa ga tó fẹ́ wá gbà lọ́wọ́ wọn lọ́sàn kó orúkan pẹ̀lú ọ̀fọ̀ àti bàǹtẹ́ àtògèdè tó ń palẹ̀ wọn lórí àti gbogbo iṣẹ́ burúkú tó gbé sínú ọ̀tà má wọ́rì tó bá pòbìnrin wọnú ọ̀tà ni máa dédé wá sílùú yẹn máa dẹ̀ wọnú ọ̀tà máa dẹ̀ kó gbogbo nǹkan máa nà ká síbi tó rí nǹkan mọ́ níbẹ̀ wọ́n á dẹ̀ máa bá ń bẹ̀. Ẹ lè fọ́ mi lójú nítorí pé kí ni a ti ya ojú mi sọ́tọ̀ ó máa dẹ́rù bẹ̀ṣọ́nù ni. Assistant Most Senior Evangelist Ebenezer OSHOFIA patiently explained that, listen, the church is not and cannot be exclusive inheritance of the OSHOFIA family. Obi. Uncle Ebenezer said forward that the pastor founder, his own father, our spiritual father in Christ Jesus, made it clear that the church should be maintained by elders, not by the OSHOFIA family. Point blank. Prophetess Auntie Edith OSHOFIA then advised her siblings tí gbogbo wọn tó lọ kó èékánná bo amadi lọ́rùn to let go of the idea of controlling the church. She emphasized that it belongs to the entire congregation of Celestial Church of Christ worldwide. She also stressed the importance of upholding their father's name as a significant identifier which the children must protect through their behavior both within and outside of the church. Obi, Otoyin. Ẹni bá fẹ́ jogún kó lọ bẹ̀rẹ̀ sí ní kọ́ tiẹ̀. Ṣebí wọ́n tiẹ̀ tí ń kọ́ tiẹ̀, ó yá fìbínú kó kúrò ní àmì torí ìbínú ló máa fi kó kúrò l'Amẹ́ríkà ìgbẹ̀yìn o. Máa bẹ́ẹ̀ ṣe débi pé òní rántí mú pátá. Ṣé orí irùngbọ̀n tó kó hánu yẹn? Irun abẹ́ ìyàwó ẹ̀ tó kó, abẹ́ àlè ẹ̀. Má yẹ kí n sọ ọ̀tọ̀, má yẹ kí n dárúkọ ìyàwó ẹ̀ ọmọ ọlọ́mọ ọmọ tó dáa. Ọmọ tí ò fẹ́ kí tìjú ayé bá òun. Tó rọra ní kó máa ṣòṣì ẹ̀wọ̀ àtàwọn àgbésùn ẹ̀. Tó kó gbogbo òrùngbọ̀n àwọn gbogbo àwọn fìkàròdì tó ń bá ṣe tó kó hánu. Tẹnu ẹ rí pẹ́kẹ́pẹ́kẹ́ bí kinní tó yọ kóńdó kúrò nínú ẹ̀. Tó tutù tó rin ṣìnkìn. Ọ̀dẹ̀. Níbo ni wọ́n yìí fi jọba pa ọ̀ṣọ́fà? Ó fi bí kọ́kọ́ jọ́, ó fi mú jọ́, ó fojú jọ́, ó fi pépé léjú jọ́, ó fẹ̀yìn jú jọ́, ó fi nǹkan jọ́. Ó kọ̀ dàbí ṣìgìdì kan ṣá. Kó kàn máa jalè. Parish tó wà yẹn o. Iṣẹ́ mọ́tò títà ló ń ṣe o àti iṣẹ́ yahoo. Àní sọ̀rọ̀ ń gbọ̀n mi. Benjamin. Iṣu ọ̀rọ̀ ń gbọ̀n mi lórí ọ̀rọ̀ ẹ. For you accusing me of killing Deborah. Ṣé mo pé mo sọ fún ẹ? Mi ò tí bẹ̀rẹ̀. Tí n bá bẹ̀rẹ̀, ìyá ọdún ọmọ ló sọ pé ta ni ẹni tó nà òun kò ní dáa fún. Tí ìyá bá dún ọmọ, á ní ẹjọ́ ni. Wàá fi ẹnu ẹ wàá fi fẹ́ra bí abẹ̀bẹ̀ lórí nǹkan tó purọ́ mẹ́lẹ́dàá mi. Mi ò ní gbàgbé o. Mi ò dẹ̀ ní dáríjì ẹ. Àfi tó bá sọ jáde síta lẹ́nu.
pé mi lọ́wọ́ nínú ikú Deborah. Tó bá jẹ́ pé Deborah ò tí ì kú ni, Amadi tí wọ́n rán níṣẹ́, torí Amadi, Deborah ló rán Amadi àti Michael ló ń gẹ́ níṣẹ́ tí wọ́n ń jẹ́ láti máa fi àtàkì pastor for years. Nígbà tí Michael ló ń gẹ́ kọ̀ sí Deborah lẹ́nu, wọ́n ta lọ́fọ̀, wọ́n ta ní ọfà tí wọ́n ta ìwọ Amadi ló jókòó tí lọ hospital, ó jẹ́ kẹ́ni kankan mọ̀ pé wọ́n ta lọ́fà ni. Ẹ wá lọ fún ní drip. Nígbà tọ́mọ yẹn tún kú, ìwọ náà ló tún bò mọ́lẹ̀, ìwọ ló ń gba wájú ló ń gbẹ̀yìn. Ọ̀rọ̀ wà pẹ̀lú proof o. Iṣu ọ̀rọ̀ dẹ̀ ń gbọ̀n mi. Tó bá jẹ́ wípé Amadi mo bá ẹ yọ̀, ó kàn ẹ́ pé lórí kunkun ni ẹ níbi tó yẹ kó bọ́ sí, ò bọ́ síbẹ̀, ó gbọ́n. Ó kàn rò pé bóyá ọkọ̀ máa ń dédé jáde, ọkọ̀ máa ń dédé sọ̀rọ̀ ni. Gbogbo orúkọ tó pè mí, gbogbo ẹ̀ ni mo jẹ́. Oní vulture ni mi, máa yọ ojú gbogbo yín jẹ ní kọ̀ọ̀kan. Olóṣù ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ni mí, ta ni ò bómi ṣe rí? Olóníye mọja ni mí, ta ló ń bómi ṣọ̀tá? Olólọ́ṣun ni mí, ṣé wo náwó rí ni? Ṣé kò sómi lára ẹni? Ẹ̀yin tẹ́ rí mi tẹ́ sọ pé wọ́n sọ pé ẹ̀yin tẹ́ rí mi l'Amẹ́ríkà tẹ́ sọ pé so woman yìí ní sọ̀rọ̀ báyìí náà nípa Bíbélì. Ṣebí wọ́n dẹ̀ sọ pé onídúdú ni. Àánú yín ṣe mí. Tèmi ṣọlọ́run. Ẹbẹ́ Ẹlẹ́dàá yín làjà o, èmi kọ́ lẹ̀ ń bá jà o. Ṣùgbọ́n Ẹlẹ́dàá mi á dáa fún gbogbo yín. Benjamin, ó yá ṣàlàyé bí ó ṣe gba kí náà ti ń pè lẹ́tà 6 years fún Oshofa parish. Ó yá. Mo wá fẹ́ advice ẹ̀yin èèyàn, ẹ má máa pe parish yín ní Oshofa parish. Ẹ má fi bí léwu sí. Ẹ̀yin ń pè láti máa fi gbé orúkọ láti jẹ́ kíkí mi sí yẹn kó lè continue ni. Tó bá possible gbogbo yín ẹ lọ yorúkọ parish yín padà kẹ́ yọ Oshofa kúrò ńbẹ̀. Ẹ pè ní Jesus parish. Ẹ pè ní Trinity parish. Ẹ pè ní Host of Angels parish. Ẹ pè ní ẹni ẹ yọ gbogbo Oshofa tẹ́ kọ́ yẹn tẹ́ ń pa àwọn parish yẹn yọ wọ́n kúrò ńbẹ̀. Orúkọ tẹ́ lè fún parish yín ó pọ̀ nínú Bíbélì. Ó pọ̀ ní ojúkorojú. Ẹ yọ Oshofa kúrò ńbẹ̀ torí tẹ́ bá sì ń pe àwọn parish yín ní Oshofa, gbogbo ẹ̀ náà sì máa wá gbà lọ́wọ́ yín ní kọ̀ọ̀kan. Wọ́n lórúkọ bàbá àwọn wà ńbẹ̀. Ló jẹ́ pé ìgbésẹ̀ tí Benjamin tó gbé ní Amẹ́ríkà yẹn tó gbé passport ẹ̀ jáde fáwọn ọlọ́pàá tó ní kó wo orúkọ bàbá àwọn ni ló ń jẹ́ Oshofa. Investment bàbá àwọn ní l'Amẹ́ríkà, ọmọ òṣì olè ẹlẹ́ẹ̀kẹ́ bí àkàrà tó gbẹ̀yìn sí sínú epo. Onímọ̀ ń bú ẹ mò ń pè ẹ ṣẹ́ẹ̀kẹ́ orí gbẹ̀ngbẹ̀ ni ṣẹ́ẹ̀kẹ́ ṣẹ̀bẹ́ẹ̀kẹ́ làwọn ètò tó mẹ́nu tó dẹ̀ẹ́lẹ̀. Yeah, just 30 minutes. Nǹkan tí mo fẹ́ fi ṣe program yìí náà nìyẹn. God bless you. Help me share it kó tà dànù bí búburú. Subscribe to my YouTube channel. I have all this kíní nínú lórí YouTube mi. Ó wà lórí Instagram. Ó wà lórí kí ló ti ń pè TikTok. Tí o bá dẹ̀ tí sí ńbẹ̀. Bóyá mi link mi ò tí join ẹ papọ̀ dáadáa. So by the time tí media man tó bá join everything together, then you'll be able to see the program, view the program in any channel, any kíní tẹ́ bá fẹ́. Please subscribe to my YouTube channel, Olomo Plenty Fúnṣayọ̀. Ẹ wá ti tẹ Olomo Plenty, ẹ ti débẹ̀ nìyẹn. Gbogbo àwọn nǹkan oríṣiríṣi ló wà ńbẹ̀, ọ̀rọ̀ ṣẹlẹ̀ lẹ fẹ́ dá sí ni, current affairs lẹ fẹ́ dá sí ni. Ẹ máa rí ńbẹ̀. I give glory to Jehovah Almighty for his goodness and mercy. I did my
last program for the year. For now, yesterday at Majemu Parish, the video is there. The Omotoba Mishi Omokekere ni kuzumwe, but I'm sure you can hear what I'm saying clearly. Please, if you have any corrections, if you have anything, inbox me on WhatsApp +32488259707. But introduce yourself, please. If you don't introduce yourself, I will just be looking at you. It's somebody that introduced you to me. I got your number from Kini. That is not it. Let me have your name if you want me to attend to you. And if you have anything, just leave it there. I have a lot of people on my WhatsApp. And please, many people continue commenting or messaging me on the messenger of this page. This page, send me message in there. If you want to send me a message on the real messenger. My world messenger. To yẹ pé mo ti sá fún àwọn messages tó wà ńbẹ̀ ni. Ká má ti wá sọ ẹni tó tún wá fi message sínú page fún mi. Or you message me on WhatsApp. Please. And if I don't reply you immediately, know that I will never ignore you or be rude to anybody. Thank you very much. I remain your host, Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty. Lady evangelist that has no frontier. I hate nobody. I don't hate people. I can't afford to hate people. But nonsense and stupidity and act of wickedness, I abhor. I will never accept it. Stealing because of a name. Olatosho Atiwa Àbúrò Benjamin. I will not take it from you. Kemaf eti ele ma gba nǹkan tẹ́ bá rí gbà Nigeria ke ma rí gbà mọ̀ pé owó yẹn ò lè tó yín. Owó Europe, owó diaspora. Dollar tẹ́ bá meyo kan dé Nigeria, ẹ rí $1 ile fi jere sí kun yan yotande síwájú. Owó nu snow Benjamin láṣẹ gbogbo àwọn tó ti jìṣẹ́ jìyà nínú snow. Tí wọ́n dá tọ́rọ́ ení tere, èjì tere, ẹ̀ta tere. Tí wọ́n fi gbé Ọ̀ṣọ́fà parish kalẹ̀. Tí wọ́n wá fẹ́ claim ẹ̀ pé property babala ẹni. Kì í ṣe bàbá SBG Ọ̀ṣọ́fà ni mò ń sọ o. Toro kan ya orúkọ yẹn lò ní. OSHOFIA lórúkọ ẹ̀. Olè. Ogbagba Frigbagba. Olè ńlá ni ẹ́. Tó wá fẹ́ claim ẹ̀ as property of SBG Ọ̀ṣọ́fà. Bàbá yẹn rán yín pé kẹ́ lọ forúkọ òun jalè o. Ẹlẹ́dàá gbogbo àwọn tó ti jìyà nínú snow. Àwọn tó ti ṣubú nínú snow. Àwọn tí snow tó tútù báyìí tó ti máa mú etí wọn tó máa kákò bí pọ̀n mọ́. Tí wọ́n ní lè fọwọ́ kan etí wọn. Ẹlẹ́dàá àwọn tó jẹ́ pé wọ́n á lọ síbi iṣẹ́ ẹ̀kan lọ́sẹ̀ náà máa wálé. Ṣùgbọ́n torí pé wọ́n ní ìfẹ́ ìjọ mímọ́, wọ́n ń ṣe síbẹ̀. Wọ́n rún apá rún ẹsẹ̀ síbẹ̀. Wọ́n forí balẹ̀ ńbẹ̀. O make sure pé gbé wọn kúrò níbi tí wọ́n wà. Àwọn idiot wọn mọ̀ pé iṣẹ́ ló ń dún lára wọn. Wọ́n lò gbé wọn lọ síbi gíga. Ó wá mú gbogbo ilé ayé wọn wá dorí ẹ̀ kodò. Ẹlẹ́dàá wọn á ṣe ẹ́ lọ́ṣẹ́. Spirit gbogbo wọn máa bẹ̀rẹ̀ sí ní hunt ẹ láti ṣẹ́jú yìí lọ. Mi ò ṣe pé fún ẹ o, òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Ẹni tí tó bá bí nínú kó lọ hug transformer àbí kó lọ bọ́ sínú odò kó lọ suck a snake. Hallelujah. God bless you all. I have to go now. Àdáná nísàlẹ̀. So ẹ jẹ́ kí n lọ join sister mi àti àwọn tí wọ́n bá wa dáná. Bó jẹ́ kí n tọkàn tí ẹ máa bá wọn dá pàrà kí n máa pa wọ́n lẹ́rìn. Ìyẹn nìkan ti tó wọn. Téèrà bá fi ní pegi, a máa ń wọn dànù ni. Àní mò ń retí kíkan nínú yín tọ́ṣọ̀, mò ń retí kó jáde síta. Ọ̀rọ̀ tó sọ sí Démọ́lá ń bì báyìí. Ọ̀rọ̀ tó sọ sí Démọ́lá ń bì báyìí. Ó máa gbèsè ẹ o. Ó máa gbèsè ẹ. Ìwọ ń ṣe write up sórí page ẹ. Ìyẹn ìwọ tọ́ṣọ̀ o. Mo ṣe máa jáde fún ẹ lọ́tọ̀ specially. Specially ni mo máa jáde síta fún ẹ. Má worry. Wàá yó.
mo ṣe àwọn mo sọ fún yín mo ní ẹ mọ̀ kankan ẹ tí rí nǹkan kan ẹ máa gbọ́ o ìwọ ń correct ẹnìkan Tọ́ṣọ̀ ó tọ́ sí ẹ àtọ̀sí tọ́ sí ẹ má gùn ní òye ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ rárá agbádá tí ìwọ náà gbé wọ̀ ibi mélòó ló ti ṣiṣẹ́ nítorí pé ṣe rí wọ́n ní nǹkan tí Yorùbá ní gbà ní olówó tálákà ló ti máa kọ́ gbogbo ẹ̀yin àgbà sẹ̀lẹ̀ tẹ́ wà ń bẹ̀ nígbà tí wọ́n wọṣọ blue tó wọ̀ fún Tọ́ṣọ̀ tí Tọ́ṣọ̀ náà tí ò dẹ̀ ṣe tí ò ṣolùṣọ́rí níbì kankan ẹ wo iye ọdún tí Tọ́ṣọ̀ náà tó ti jókòó síbẹ̀ òun náà lélẹ̀ ṣe wá sọ pé òun fẹ́ wá claim Amẹ́ríkà Tọ́ṣọ̀ a gbọ́dọ̀ gbé ẹ kúrò ń bẹ̀ yẹn Sambisa ló ń lọ Sambisa forest ẹ máa gbọ́ nǹkan tó ń kọ sí Démọ́lá o sórí wọ́ọ̀lù ẹ o any child that doesn't want to listen to his elder or any child that believes he knows more than his elders, tell that child that Celestial Church of Christ has its own principles and doctrines. Humility is the key to elevation and success. I still stand that no one is permitted to use. Fuck you, Tọ́ṣọ̀. Fuck you. Ṣé ní Démọ́lá mo ṣe máa ṣe program fún ti Démọ́lá o mo ṣe ń bọ̀ ní kòpẹ́kòpẹ́ ó dìgbà tí mo bá bì débi tí bá bẹ̀rẹ̀ sí ní mo ṣe ń sọ iṣu ọ̀rọ̀ iṣu ńlá dẹ̀ ń gbọ̀n mi mo fẹ́ yàgbé ọ̀rọ̀ sí àwọn idiot yìí lẹ́nu ìwọ sọ pé ìwọ ń correct Démọ́lá Àjàlá tàná gbogbo ẹ̀yin bàbá ṣe rí ohun tẹ́ ṣe nìyí o ohun tẹ́ dálẹ̀ rèé o ojúṣàájú tẹ́ dálẹ̀ rèé o ṣé mọ̀ pé nǹkan tó fà á tí Wàsíù kí lorúkọ ẹ ti ń jẹ́ tẹ́ ń pè ní Genesis Wàsíù lorúkọ ẹ nǹkan tó fà á nìyẹn tí ò ṣe gbé altar sínú kìíní ẹ̀ tó jẹ́ pé temple ló wà ń bẹ̀ nígbà tẹ́ wá rí pé the whole wide world was coming after you people. Then you started talking. After he has already paid all of you off. Which was the reason why he said, if you come to tell him nonsense in his parish, agbada yín ló máa fi roll ọyàn yín, he will use your regalia to roll you out. If you come to his parish and raise shoulder, you raise your shoulders in his presence in his parish that is running the way he wants after paying all you elders, all you useless elders. Because you are all useless. Because of money, you've all destroyed this Celestial Church of Christ to where it is today. And Pepe méjì á dẹ̀ bèrè lọ́wọ́ gbogbo yín. Kìlọ̀ fún Tọ́ṣọ̀ o. Tọ́ṣọ̀ wà ní ẹnu now. Tọ́ṣọ̀ can come out, can say that he stand that no one. Who the hell is Tọ́ṣọ̀? Hallelujah. God bless you. Shalom. Wọ́n ti ń pè mí pé kí n máa bọ̀ kí ṣe wọ́n ti miss mi. God bless you, God bless you, God bless you. Yeah, just 45 minutes. Ire kanka. From this side, we are in the afternoon, early evenings, 5:38. Shalom, shalom, shalom. I remain your host, Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty, the evangelist that has no frontier. Still on the koko of the matter. Baba Ajovi is being vindicated. He knows nothing about the 6 years given to Elenu Pekepeke to Walegbe Benjamin. Oni mo pe ele eleke puff puff, mo fi pon ele ni. Mo fi be ṣeré ni. Mo bí ẹ lọ́mọ ni. Mo bí ẹ lọ́mọ ni. Idiot. To lo sọ pé ọmọ ti ẹ náà ti wọlé ọkọ nsin. Òpònú. Adófùrọ̀.
ẹ fẹ́ kí n sọ̀rọ̀ ni màá dẹ̀ sọ ẹ fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kí gígún ojú ẹgbẹ́ ni màá dẹ̀ kí gígún ọ̀dẹ̀.